ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán o. Etí tẹ́ ẹ máa fi ń gbọ́ wa mà ní dì. Bákan náà ojú tẹ́ ẹ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ̀dùà. Ẹ ò mà ní rò ń gbé sọnù bí èṣèbí mọ̀. Gbogbo ọmọ Yorùbá ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ bó ṣe ń lọ. Ọ̀rọ̀ balẹ̀ tààrà ó kan balẹ̀ kódà lọ́wọ́ ó ti wá kan jẹ́jẹ́ mi mo jókòó. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti sọ fún yín pé kò sẹ́ni tí ò ní kárí. You see this thing? Kò sẹ́ni tí ò ní kárí o. Lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti kárí àwọn òṣèré tíátà o. Àwọn òṣèré tíátà náà ti pariwo. Wọ́n ti kígbe pé ebi ti fẹ́ fọ́ ojú everybody. Àwọn òṣèré tíátà náà ti pariwo pé ebi ti fẹ́ fọ́ ojú everybody. Lọ́wọ́lọ́wọ́ báyìí ǹjẹ́ ẹ mọ̀ wípé Ibrahim Chatta bẹ́ẹ̀ ni ọmọ Tápàléǹke Ibrahim Chatta ti ń rawọ́ ẹ̀bẹ̀ o. Ó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí bàbá Tinubu. Kódà ó ṣe bàbá Tinubu nìkan ó tún ti ń rawọ́ ẹ̀bẹ̀ káàkiri sí gbogbo àwọn adarí Nàìjíríà, àwọn olórí Nàìjíríà pé ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa dínwọ́ ìṣẹ́ àtẹ̀bí kù. Please reduce poverty. Bẹ́ẹ̀ ni o, oníkọ́ dínwọ́ ìṣẹ́ ebi ẹ reduce ẹ̀. Poverty rate ní Nàìjíríà ó ti kọjá nǹkan tí èèyàn lè fẹnu sọ. Ó wá ní fún díẹ̀ yìí ẹ wò ó, ọ̀wọ́n gógó nǹkan ti wá lé débi wípé ó ti kan everybody. Ìlú le o, kò sówó lóde. Bẹ́ẹ̀ ni o, ìlú ti le, ó ti wá kan àwọn òṣèré tíátà. Ọlọ́run ṣé ká sọ pé Ọlọ́run ti ń ṣe fún wa ni. Torí tí ẹ̀yin òṣèré tíátà bá ti ń jáde, tẹ̀yin olórin hip hop náà ń jáde, tẹ̀yin olórin fújì ń jáde, tí gbogbo wa ń panupọ̀ pé sẹ́ẹ̀ ìlú le, ebi ti fọ́ ojú everybody. Ebi ti sọ pọ̀lọpọ̀ ẹlòmíì, ó ti jẹ́ kí ṣòkòtò máa jábọ́ díẹ̀. Bóyá ìyẹn ti ẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé sẹ́ẹ̀ ìyà ń mú lórílẹ̀‐èdè Nàìjíríà. Tí gbogbo wọn bá ń jáde tó ń sọ̀rọ̀, gbogbo àwọn àgbààgbà òṣèré náà táwọn náà ń bọ́ta tí wọn fi dídá àwọn ọmọ yẹn nìkan, tí gbogbo wọn ń sọ̀rọ̀ tó ń pariwo pé sẹ́ẹ̀ àní ẹ jẹ́ ká lọ. Ó ti kọ àwọn òṣèré báyìí, wọ́n ti ń pariwo pé ìlú ti le. Ìgbà tó mọ̀ pé nǹkan táwọn rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tiẹ̀ wá lé kàn bẹ́ẹ̀, owó tó fi ń ra nǹkan ó ti kọjá bẹ́ẹ̀. Ní tó fi lè mú kí Ibrahim Chatta jáde ó le. Ibrahim Chatta ṣe mọ̀ pé tí ó bá sọ̀rọ̀ á ní orílẹ̀-èdè Nàìjíríà lórílẹ̀-èdè tó dára jù ní gbogbo orílẹ̀-èdè all over the world. Ṣùgbọ́n ṣe mọ̀ pé ọ̀rọ̀ pẹ̀lú àlàyé ni. Ó padà jáde ó sọ̀rọ̀, ó ní kò ṣe pé bóyá kẹ má ṣe òun gbọ́ o. Orílẹ̀-èdè Nàìjíríà dára nítorí pé ibi tí Ọlọ́run kó wa mọ́, àti nǹkan mèremère tí Ọlọ́run ti fún wa lórílẹ̀, àwọn nǹkan àlùmọ́nì, àwọn nǹkan tó jẹ́ pé ó lè mú kórílẹ̀-èdè tayọ ju gbogbo ẹgbẹ́ ẹ̀ lọ, òun lọ́lọ́run fún wa. To talk of our weather is so cool. Bẹ́ẹ̀ ni ojú ọjọ́ wa dára, oorun ò ràn jù. Orílẹ̀-èdè Nàìjíríà kò rẹ̀ sí pé nǹkan ń jábọ́, snow ń jábọ́, kinní kan ń pààyàn. Irọ́, earthquake ò lálẹ́ wù. Ibi tí a ti mọ̀ pé Ọlọ́run kẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni, to be sincere. Ṣùgbọ́n my brother, wọ́n ní àwọn olórí wa ni kí wọ́n dákun, kí wọ́n reduce poverty, kí wọ́n bẹ̀rù Ọlọ́run, kí wọ́n fi ìbẹ̀rù Ọlọ́run tó lù ú. Ṣé wàá mọ pábá ń bá rí bẹ́ẹ̀? N tó fọ́nì jù ní pé níbi táwa bá dé gan sìn, ilé-iṣẹ́ gan ò rówó san. Ilé-iṣẹ́ kò rí owó san dépòdépò wípé wọ́n fẹ́ gbéra. Kárántà sọ nìyẹn, ẹ jẹ́ ká bọ́, ẹ jẹ́ agbára wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wò pé kí ni wọ́n ṣeré tí wọ́n ní. Now ṣe rí pé ó ti ń kárí àlùwàlà. Sápá yìí ti ń go viral, pìtìpìtì ti fẹ́ máa bá everybody wọn báyìí. Tá a bá sọ fún yín pé Iléyá ẹ jẹ́ ká lọ lé, ẹ jẹ́ lọ gbòmìnira wa, ṣé wá rí i pé ó tó àti gbòmìnira. Gbogbo ọmọ Yorùbá
nílé lóko lọ́nà lẹ́yìn odi à ń pariwo pé Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ jẹ́ á ṣara wa ẹ jẹ́ á dìde fún òmìnira wa bẹ́ẹ̀ ẹ jẹ́ á ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ nìkan sọ pé ṣe rí ìlú yìí bó ṣe lé kókó yìí àwọn ọmọ Yorùbá a ti pinnu wípé a ò ṣe Nàìjíríà mọ́ nítorí pé Nàìjíríà ti lọ tipẹ́tipẹ́ wọn ò lè kó wa pọ̀ mọ́ àsìkò títọ́ láti lọ kó oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni kí ìlú oníkálukú dúró Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́yà pé ó tọ̀rọ̀ ni bẹ́ẹ̀ Yorùbá tó sọ pé òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni àfi kí Ọlọ́run Elédùmarè kó ràn wá lọ́wọ́ ni it's true Nigeria is blessed by God a mọ̀ pé Ọlọ́run ràn Nàìjíríà lọ́wọ́ a mọ̀ bẹ́ẹ̀ pé Ọlọ́run ràn Nàìjíríà lọ́wọ́ ṣùgbọ́n ìbéèrè mi ni pé ṣé bó ṣe ní ká lò la ṣe lò ó Ọlọ́run ràn Nàìjíríà lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́yà pé ẹ wo ìkà àti ìmọ̀ ara ẹni nìkan òun ló pọ̀ jù níbẹ̀ Ọlọ́run bá dákẹ́jájọ́ ẹni tí Ọlọ́run kò lè mú kò tí ì dá o láíláí kò tí ì dá ṣe ká sọ pé Ọlọ́run wò ṣe ẹ̀dá torí ẹ̀ la ṣe ń sọ pé ẹ̀yin òṣèré tíátà náà ẹ support Yorùbá nation ẹ support Yorùbá nation ká lè gbòmìnira wa ká lè gbára wa kúrò lọ́wọ́ ìyà àti ìpayín kékeré yìí débi wípé àwọn ọ̀dọ́ gan ò lọ́jọ́ ọ̀la mọ́ bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ ò lọ́jọ́ ọ̀la mọ́ ṣẹ́rí káyọ̀dé gbogbo àwọn amòòkùnṣèkà gbogbo ẹ̀yin ìka ènìyàn ẹ má gbàgbé pé ẹ máa jíyìn lọ́jọ́ ìdájọ́ o torí ẹ̀ la ṣe ń pariwo pé ẹ bá wa pín orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni o ẹ bá wa pín orílẹ̀-èdè kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ṣé ẹ fẹ́ gbọ́ tó bá ṣe ń lọ báyìí tó ń lọ viral báyìí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jáde tó ń fọhùn lẹ́yọ kọ̀ọ̀kan tó ń jẹ́ kó yé àwọn ìjọba pé sẹ́ẹ̀ àní a máa bọ́ ẹ̀yin náà ẹ wo ordinary Burkina Faso ordinary Burkina Faso ó ní entitlement tó ní bí àwa Nàìjíríà we are the problem of ourselves tẹ́lẹ̀ láti sọ fún yín pé ẹ bá like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàrá èèyàn lọ́tún lósì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ ni mo fi sọ fún yín pé àwọn máa bẹ ọ bí ẹni bẹ ṣú ni o àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ náà o gbogbo ẹni tó bá máa láwọn nídé òun máa láwọn nídé bá God bless Yorùbá nation Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi o la fi ń kí yín pé ó dàbọ̀.